Èyí ni ọ̀run ṣíṣí ti ọjọ́ àbámẹ́ta ọjọ́ 12 oṣù kọkànlá ọdún 2022 tí bàbá wa nínú Olúwa olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Àkórí ẹ̀kọ́ wa ni ohun gbogbo yóò dára. Ohun gbogbo yóò dára. Bíbélì kíkà wa wà nínú ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 1 sí 17. Àkọ́sórí wa nínú ìwé Jòhánù 3 orí 1 sí 2 tí ó wí pé, olùfẹ́, èmi ń gbàdúrà pé nínú ohun gbogbo kí ó lè máa dára fún ọ, kí o sì máa wà ní ìlera, àní bí ó ti dára fún ọkàn rẹ. Àlàyé bàbá wa. Nígbà tí mo ṣègbéyàwó, nǹkan le gan fún ìdílé mi. Mo ń ṣe iṣẹ́ olùkọ́ ní ilé ìwé girama kan. Ní ìgbà yẹn, èmi àti ìyàwó mi máa ń jà lórí pọ̀nmọ́, awọ màálù. A máa ń sọ fún ara wa pẹ̀lú àwàdà pé ẹran yẹn ti tóbi jù, ẹ ò lè dá a jẹ, jẹ́ kí a gé e sí méjì. Ní àwọn àkókò yẹn, mo rántí bí mo ṣe máa ń fún un ní ìdánilójú nígbà gbogbo. Olùfẹ́ mi, má ṣe yọ ara rẹ lẹ́nu, kì yóò máa rí báyìí lọ títí láéláé. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó gbà mí gbọ́, a sì di Ọlọ́run mú ṣinṣin. Mo dúró gẹ́gẹ́ bí aṣojú Ọlọ́run láti sọ fún ọ lónìí pé yóò dára fún ọ ní orúkọ Jésù. Àmín. Jòhánù 3 orí 2 sọ pé, olùfẹ́, èmi ń gbàdúrà pé nínú ohun gbogbo kí ó lè máa dára fún ọ, kí o sì máa wà ní ìlera, àní bí ó ti dára fún ọkàn rẹ. Mo fẹ́ kí ẹ kíyèsí pé ọ̀rọ̀ tó wà nínú ẹsẹ̀ Bíbélì tó wà lókè yìí jẹ́ ìmísí láti ọ̀dọ̀ Ọlọ́run láti fi hàn àwọn ọmọ rẹ̀ pé lóòótọ́ lòun fẹ́ ju ohun gbogbo lọ pé kí wọ́n ṣe rere. Èyí yẹ kí ó fún ọ ní ìdánilójú pátápátá pé ìwọ yóò ṣe rere. Síbẹ̀síbẹ̀, ó fi ìlànà kan sí i. Ìlànà náà ni pé ẹ̀mí rẹ gbọ́dọ̀ ní ìlọsíwájú pẹ̀lú. Báwo ni ọkàn rẹ yóò ṣe rere? Mo ti dáhùn ìbéèrè yẹn pẹ̀lú Bíbélì kíkà wa ti òní. O lè kà á lẹ́ẹ̀kan sí i, kí o sì ṣe àkọsílẹ̀ àwọn nǹkan tí ó yẹ kí o ṣe fún ẹ̀mí rẹ láti ní ìlọsíwájú. Gbà mí gbọ́ ní òtítọ́, tí o bá gbé ìgbésí ayé rẹ ní ìbámu pẹ̀lú ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, nítòótọ́, ìwọ yóò ní ìrírí ìṣerere ní gbogbo ọ̀nà rẹ. Gbogbo ìbùkún yìí yóò wá sórí rẹ, yóò sì máa bá ọ lọ bí o bá gbọ́rọ̀ sí ọ̀rọ̀ Olúwa Ọlọ́run rẹ. Deuteronomy orí 28 ẹsẹ̀ 2. Jẹ́ mímọ́. Jẹ́nẹ́sísì orí 17 ẹsẹ̀ 1. Jẹ́ aláápọn. Òwe orí 22 ẹsẹ̀ 29. Fúnrúgbìn lọ́pọ̀lọpọ̀. Kọ́ríńtì kejì orí 9 ẹsẹ̀ 6. San ìdámẹ́wàá. Ìwé Málákì orí 3 ẹsẹ̀ 10. Kí o sì rí bóyá Ọlọ́run ò ní bùkún fún ọ. Àwọn ìbùkún yóò máa tọ̀ ọ́ lẹ́yìn nítòótọ́. Àmín. Kókó pàtàkì. Ọlọ́run fẹ́ kí àwọn ọmọ rẹ̀ ní àsìkí ní gbogbo agbọn ayé wọn. Ọlọ́run fẹ́ kí àwọn ọmọ rẹ̀ ní àsìkí ní gbogbo agbọn ayé wọn. Àlàáfíà.